Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. It's our pleasure to welcome the celebrant of today, Honorable Excellency, our boss, our father, our everything, area, Kayode, something, Akindina. Please a round of applause for our boss. Please a round of applause for our boss. And Patawa in your doing. And Patawa, you know, my shake of the you want to pass 50 to pass the 1 year. You want to do a 50, but the 1 year. Lágbára Ọlọ́run ẹ̀mí yá gùn ẹ̀pẹ́ títí láíláí. Lójú ẹ̀mí wa ẹ̀mí à ẹ̀ ṣe 60 tó bá ti tó yí kẹ́kọ̀ọ́ ju wọ́n fún mi báyìí ẹ̀ ṣe 70 ẹ̀ ṣe 80 ẹ̀ ṣe 90 ẹ̀ ṣe 100 lọ́wọ́ wẹ́ẹ̀sì láti mú wá ṣe 130. Thank you everybody, thank you. Àwọn ọ̀gá wa kan bọ̀ láti ibì kan láti wá bẹ̀rẹ̀ wọn tí à ń ṣe wò. Àwọn ọ̀gá wa yẹn a ò tí ì mọ̀ wọ́n nítorí stage là ń ṣe fíìmù. Aṣàdúró bóyè báwo ló ṣe máa rí lára yín tí wọ́n bá sọ yín pé ọ̀gá yín bọ̀ níbí kan tẹ́lẹ̀ tí mọ̀ nílé sùnmọ́jú gan ara yẹn máa gbọ̀n pé kí la fẹ́ ṣe tí àwọn ọ̀gá wa yìí tí wọ́n bá dé. Ẹ má jẹ́ kí n tàn yín jẹ. Ní 1997 tí wọ́n sọ̀rọ̀ pa yìí ǹjẹ́ mo pé àwọn tí wọ́n wá bá wa nígbà yìí ní àṣà ó kéré jù wọ́n á tó mẹ́wàá àwọn ẹni tó ní ìdìbò wá sí ní àṣà yẹn nígbà yẹn náà ní nǹkan bí 20 years ago yẹn ó ní ẹ̀míà Kayode Akindina ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ nígbà tí a ò tí mọ̀ wípé àwa náà lè tẹ̀sán wípé ká di máìkì wọn nínú iṣẹ́ tíátà àwọn ni wọ́n rán wá nígbà yẹn pé láti wá wo nǹkan tí à ń ṣe èmi tí wọ́n wá wò ní ìgbà yẹn èmi ni mo láǹfààní àti di máìkì mo níwájú wọn lónìí láti máa ṣe MC fún 50 years birthday tí wọ́n ṣe lọ́wọ́ ẹ tún bá mi fún wọn ní àtẹ̀wọ́lẹ̀ ẹ̀kọ́ sí mo ní mo ṣe sọ wípé ọ̀rọ̀ tí mo sọ yìí ó pọ́sibú kí ọ̀gá mi gangan tí wọ́n jókòó yìí kí wọ́n má rántí dáadáa mọ́ àwọn ọmọdé làbà àwọn máa rántí bẹ́ẹ̀ ni. Inú mi dùn láti rí ọ face to face lónìí. You are number one in the world. Odunlade, ìwọ ni mo ní lọ́bẹ̀ lóbòye. Tó o bá hajj, ó pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ̀mí rẹ̀ ó kù sí òkú mi lọ. Àwọn ẹgbẹ́ kájà àtàlẹ́ lò. Àgbájá yóò kù sí ẹ lọ. Ó kú 1,000 ọmọ lọ́wọ́. Ó ní tètè kó. Olúwo ní sábà ó ní tètè
Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe, unless you'll be missing out. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.